Yeah, mo kí gbogbo wa ní gbogbo ibikíbi tí a bá wà. Yeah, èmi ọmọ yín náà ni. Ọ̀rọ̀ ìṣítí fún ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo ibikíbi tí a bá wà. Mo ṣe show kan ní Ìjọ̀wọ́ láìpẹ́ yìí the last show mi yìí. Mo ń sọ fún yín níbẹ̀ pé kò sí àgbà mọ́. Àgbà ò sí ìlú, ìlú dàrú, baálé ilé kú, ilé dàwóró. Àwọn bàbá wa wọ́n ti sọ̀rọ̀, ọ̀rọ̀ wọn dẹ̀ ń rí bẹ́ẹ̀. Ìdí ni pé advice tí mo ní mo fẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá pé ẹ má wo ti àwọn bàbá yìí, ẹ jí kẹ́ ìjà fúnra yín nítorí pé kí ni àwọn bàbá yìí àwọn ò rí ti yín rò, àgbà òṣì dẹ̀ ni wọ́n. Òun kọ́ kí ló bàjẹ́ nítorí àwọn wà nílé ìsìn ìlú ń bàjẹ́. Ẹ̀dẹ̀ mọ àwọn bàbá wọn tó lọ wọ́n sọ pé àgbà ò sí ní ìlú dàrú, but àwọn wà nílùú ìsìn ìlú dẹ̀ ń dàrú. Nítorí ẹ̀ náà ni mo fi wá ń sọ fún yín, ẹ bá mi share ètò yìí. Advice fún bàbá mi CSI Sunday Igboho ṣá, jókòó dọ́dọ̀ bàbá mi Sunday Igboho ṣá nípa ọ̀rọ̀ tó ń lọ pé wọ́n pa mùsùlùmí, wọ́n pa kìrìsìtẹ́nì. Ẹ máa rí i pé àwọn kìrìsìtẹ́nì kan ò sọ̀rọ̀ tó já wọn lórí, àwọn díẹ̀díẹ̀ tó ń sọ̀rọ̀ ẹnu wọn ò ká ọ̀rọ̀, àwọn tẹnu wọn ká ọ̀rọ̀ gbogbo wọn dákẹ́. Àwọn bíi bàbá Oyèdépò, àwọn bíi Adébóyè, àwọn CS gbogbo wọn báyẹn. Ẹ máa rí pé àwọn pásítọ̀ kọ̀ọ̀kan sọ̀rọ̀, but àwọn tó ń sọ̀rọ̀ yìí ẹnu wọn ò tọrọ, ẹnu wọn ò gba ọ̀rọ̀ ẹnu wọn gbọ́ káwí bẹ́ẹ̀. But àwọn tó yẹ kó sọ̀rọ̀ gan wọn ò sọ̀rọ̀. Ẹ máa rí ti àwọn mùsùlùmí náà, wọ́n torí ẹ̀sìn wọ́n ń ta ìran wọn. Ìyẹn lèmi fi máa ń bú wọn pé olórí burúkú ni gbogbo àwọn olórí, wọn ń ṣe olórí tó dáa. Àgbà burúkú ni wọ́n, bàbá burúkú ni wọ́n, wọn ń ṣe bàbá tó dáa. Wọ́n ń fi yín dájọ́ ni o, èmi á sì mọ̀ tẹnu mọ́. Ẹ̀yin sọ fún iṣẹ́ rí gbogbo Yorùbá nation tí à ń ṣe yìí, àwa tá à ń ṣe, ìfẹ́ pé oṣù yẹn mọ̀jọ oṣù yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yá fẹ́ gbà kó oṣù yẹn díẹ̀. Ṣé rí àwọn tí òjò bọ́ sí ìwọ tó bá ti wà nù Yorùbá nation, tí bàbá ẹ̀ bá wà nù àwọn mùsùlùmí, bàbá ẹ̀ wà nù àwọn tí Yorùbá nation tí òjò bọ́ sí wọ́n wà nù wọn. Ìwọ tó bá ti ń support Yorùbá nation, tó ti ní àwọn àfà tó gbójúlé, tó ń lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ní mùsùlùmí, àwọn tí ó jẹ́ kí Yorùbá nation lè pọ̀ sí nìyẹn. Nítorí pé kí ni wọ́n fẹ́ fi ẹ̀sìn mùsùlùmí fi control gbogbo ilẹ̀ Fúlà Nàìjíríà pé káwọn ọmọ borí kó jẹ́ pé ẹ̀sìn kan kó jẹ́ mùsùlùmí nìkan ni ó máa mọ̀ ṣalákòóso. Nǹkan tí wọ́n ń fẹ́ nìyẹn. Nǹkan tó dàbí pé gbogbo wọn ò fi sọ̀rọ̀ nìyẹn. Ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wá ní mo fẹ́ sọ pé Chief Sunday Igboho ni advice mi lọ bá. Ẹ máa rí pé mi mọ̀ ń ta sí àwọn ọba. Ìdí tí mo fi ń ta sí àwọn ọba yìí ni pé ṣe rí àwọn ọba yìí, àwọn náà wà nínú àwọn tó ń tà yín. Ẹ jẹ́ kó yé Chief Sunday Igboho pé èmi ọmọ Dáramọ́lá ni mò ń fún ní ìkìlọ̀ pé kò ní bàbá kankan o. Bàbá àtàtà, bàbá olóríire tó bí Chief Sunday Igboho ti lọ, kò ní ẹnì kankan lẹ́yìn. Òun gangan ni bàbá ara ẹ̀ lọ́wọ́ yìí. Kó má gbé ojúlé àwọn bàbá yìí. Ẹni tó lọ gbójúlé tó ń pè ní bàbá Olúbàdàn pé ẹbí bàbá kan, irọ́ ni o, kò sí bàbá kankan. Once tí wọn ò ti jọ jẹ́ Kristẹni to Kristẹni, kò sọ̀rọ̀ ń bẹ̀. Gbogbo àwọn mùsùlùmí yẹn ti gbà bọ̀dé tó fi dórí Aláàfin Ọ̀yọ́, tó fi dórí bàbá Olúbàdàn ìyẹn bàbá Ládọjà, tó fi dórí Ọọ̀ni of Ifẹ̀ fúnra ẹ̀ gangan, gbogbo wọn ti gbà bọ̀dé. Gbogbo ẹni tó bá ti ń bá Ṣètánì of Sókótó ṣe tẹ̀lé rí pé wọ́n pa ìran yín tí ẹ lè sọ̀rọ̀, ẹ má jẹ́ tàn yín. Gbogbo wọn ti gbà bọ̀dé pátápátá. Ẹ gbọ́rọ̀ tí bàbá Ládọjà sọ, èmi Ṣètánì of Sókótó èèyàn dáadáa ni nípa ẹ̀sìn. Àwọn èèyàn tiẹ̀ dẹ̀ wá ń pa ìwọ̀n èèyàn tiẹ̀, ó tún wá ń yìn lójú
ìjọba tá a ní yìí náà ìran la fi ń wò wá dẹ̀ fi ń yé ó dẹ̀ ń yé wa àmọ́ ẹni tí ò bá yé ó lè mọ yìí o ẹ mọ̀ jẹ́ ntàn yẹn àwọn ẹ̀dá yẹn wọ́n lè mú kóòdù yín lẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ ọjọ́ kìíní àná tán wá lẹ́yìn àwọn kan ló mú kóòdù yín lẹ̀ ẹ láwọn wá ní mú kóòdù yín lẹ̀ àwọn mùsùlùmí nọ́mbà 1 díẹ̀ ní ti kìrìsìtẹ́nì ń bẹ nítorí pé kí ni gbogbo àwọn mùsùlùmí yẹn gbogbo àwọn ọba mùsùlùmí yẹn alábọ̀dé pátá ló pọ̀ jù nínú wọn ní kó gbogbo wọn o bọ̀tì èyí tí ò bá sí jẹ́ alábọ̀dé kékeré ni wọ́n ẹnu rẹ̀ tọrọ bọ̀tì mẹ́ni àwọn tẹ́yìn wò yẹn alábọ̀dé ni gbogbo wọn pátápátá àtàwọn kìrìsìtẹ́nì díẹ̀díẹ̀ nínú wọn kìrìsìtẹ́nì ń fi owó kéré gbogbo mùsùlùmí yẹn ẹ mọ̀ jẹ́ ntàn yín gbogbo Yorùbá ní ṣàtàǹjà fún tó bá yẹ pé gbogbo wa bá ṣe wà yìí a ní àwọn mùsùlùmí láàrin wa rè ẹ mọ̀ jẹ́ ntàn yín Yorùbá ní ṣàmà bọ́ sí àṣírí ni ẹ lọ kọ́lẹ̀ bọ̀tí lè tá à ń ṣe yìí àwọn ẹ̀dá yẹn ò ní jó bọ́ sí nítorí pé kí ni àní mùsùlùmí kankan láàrin wa tó ń sọ́pọ̀tì wa ẹ̀rí Aláàfin sọ́pọ̀tì wa ẹ gbọ́rọ̀ tí yẹn náà ń sọ láìpẹ́ yìí náà wọn ò sọ̀rọ̀ bí wọ́n ṣe ń pààyàn wọn ò sọ kankan Olúbàdàn tẹ́ pè ní bàbá yín náà Ládọjà òun náà nítorí ẹ̀ ní káyé kọ́rẹ́ǹsì Ọlọ́run ní pa ẹ́ kékeré o wàá dàgbà wàá dògbò ó yá bàbá lọ́pọlọ pé wèrè la fún wo wèrè bàbá kọ tí ì kún bàbá ò gbọ́ bọ̀dì bàbá náà lè gbọ́ ojó ni bàbá ni bàbá ti wèrè bàbá wọ́n ti fi wèrè tiwọn wọ́n ti bò mọ́lẹ̀ ni kò sáṣàn mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹṣẹ́ rí gbogbo wa ni àti la níwèrè nínú ẹ̀gbọ́n orin tó Òṣùpá kọ ni ó ní pé kò sẹ́ni tí ò ní kàánú olójú ẹni tó lè ṣe ni ẹ̀rí gbogbo wa la níwèrè nínú bọ̀dì ṣé gbogbo wa la lè ṣe wèrè bọ̀dì bàbá ṣe wèrè nígbà tí wọ́n wà lọ́dọ̀ bọ̀dì ìgbà tí bàbá ti dàgbà ń sìn ọ̀rọ̀ mi máa dàbí ẹ̀rín lójú ẹ̀ bàbá ò láṣàn mọ́ wèrè bàbá ti wọ̀ ọ̀kùn wọn ò lè ṣe wèrè mọ́ ìdí nìyẹn wọn ò láṣàn mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwa ọmọ ìgboro la kà kún wèrè action ni original ìtumọ̀ wèrè kò sí action mọ́ àwọn míì nínú àwọn ọba náà kò sí action mọ́ wọ́n ti rí gbogbo ẹ̀yìn torí owó ti gba action wọn kúrò lọ́wọ́ wọn ìyẹn ni wọ́n fi mú ìtọ̀ àwọn Fúlàní ẹ̀rí pé nǹkan tán bá ti sọ báyìí abẹ́gì ènìyàn kò sí ẹni tó lè wọn bí bàbá wọn dáa kan sọ̀rọ̀ tí Ṣètánì of Sókótó bá sọ̀rọ̀ bàbá ọba kan bá bí dáa kó sọ èmi lèmi ń sọ bẹ́ẹ̀ kókó reply yẹ tí wọn bá ní jí gbé bàbá ọba ni mo sọ ẹni ọba tí wọn bí dáa tí Ṣètánì bá sọ̀rọ̀ kó tako ẹ̀ pé kí ló ti ń ṣe gan ló ń ṣe ṣé wọn nìkan ló mọ ọ̀rọ̀ sọ ni ṣé wọn nìkan ló ṣe kó sọ bẹ́ẹ̀ mo challenge yín ni o èmi ọmọ yín náà ni kò sí ní tẹ́ fẹ́ ṣe ọmọ náà ló máa ń bá bàbá ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ bí bàbá ṣe máa ń bá ọmọ rẹ̀ sòótọ́ rẹ̀ èmi challenge yín ni ẹ worú ọ̀rọ̀ tí Fáyọ̀ṣe tó sọ láìpẹ́ yìí tó sọ sí bàbá kí lorúkọ ẹ̀ bàbá Olódòdẹ àbí kí lẹ̀ ń pè bàbá Abẹ́òkúta yìí bàbá Ògùn state bàbá Ọbásanjọ́ tó sọ pé bàbá ó ní dementia pé bàbá ó ní skọ́ńskọ́ ti yá wèrè ẹ̀rí ṣèbí ọ̀rọ̀ tí bàbá sọ sí ló fi reply ó yá èmi wá ń ṣàlẹ́jì gbogbo ẹ̀yàn ọmọ pátápátá tẹ̀ pẹ́ra yín Yorùbá tí Ṣètánì Sókótó bá sọ̀rọ̀ irú ọ̀rọ̀ tó sọ tó ní ẹ̀dẹ́ bá pa Boko Haram yẹn ẹ̀ ń ṣe kinní kan ní kẹ́yìn wá sọ pé ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń sọ ṣó ya wèrè ni ṣé ọ̀rọ̀ tó sọ yìí ò sọ sọ́wọ́ kó wá gbóòórùn ẹ̀ wò ni ọba kan bá bí dànù yín kó ṣàlẹ́jẹ̀ tó bá ti ṣàlẹ́jẹ̀ mọ̀jẹ̀ ń tàn yín máa bọ́ yín dọjọ́ kú ni kódà mo fẹ́ lè sọ pé màá gbé ẹsẹ̀ gbẹ pé Ọlọ́run mi ní ẹni tó bá lè ṣe nínú ẹ̀yin ọba ìdí nìyẹn ṣe Sunday Igboho àwọn eléyìí ẹ mọ̀ lè sìn sí wọn o ẹ ṣe ìfẹ́ inú yín tí Ọlọ́run bá fún yín ṣe tí nǹkan kan bá sí inú yín láti ṣe ẹ̀rà fi wọ́n lẹ̀kẹ́jẹ́ wọn jẹ̀yà wọn olórí burúkú ni gbogbo àwọn tó wà nílùú yẹn ọmọ àlè ṣe rí ibi tí ọmọ àlè tó bá ti ń rúlù ìlú tó ti ń ṣalákòóso ìlú gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ tó jọ ọmọ ọkọ náà ipò ọmọ àlè náà máa wà
nítorí bó ṣe ń ṣe wọ́n báṣubàṣu yẹn máa tẹ́ wọn lọ́rùn náà ni wọ́n tún máa mọ̀ jà fún ni pé ó ń ṣe àwọn dáadáa. Ìdí nìyẹn. Ẹ wo ẹ ṣàrí ẹ rí inú mọ́tò ọmọ bàbá ẹ wò ló bó ṣe ń lọ. Ẹ rí àdúgbò kan leléyìí lásán ni gbogbo ibi tá a wà yìí o. Ẹni ẹ máa rí pé mọ́tò yẹn stop ó ń gbèrò ń gbé tó bá kò tí ì dé highway àdúgbò kan ni. Tá bá tún wo ẹ̀gbẹ́ kejì lọ lọ́rùn náà the same thing. Tá bá tún wo ẹ̀gbẹ́ ọ̀tún lọ ẹ̀gbẹ́ òsì lọ the same thing. Bó ṣe lọ náà ni tẹ́ máa rí gbogbo àwọn ilé ọ̀nà dẹ̀ lọ everything. Construction lọ lẹ́gbẹ̀ẹ́ méjèèjì. Èyí ọ̀nà tó bá dàbí pé ó fẹ́ ṣe kíní wá tún ṣe. Ẹ rí now láti ìgbà tí wọ́n ti gbà ìlú tó ti di ọmọ ọdún 65 ní Naija ń sìn. Ibo ló dáa báyìí àmọ́ táwọn olórí burúkú kan bá máa sọ torí wọn tán bìlì pórí àwọn pé lọ́dọ̀ tèmi orí wọn ò pé wọ́n á sọ pé tó bá dé Banana Island tó bá dé Ìkòyí tó bá dé kinní kan bó ṣe rí ni ṣé bó ṣe jẹ́ kó rí nìyẹn ṣé àwọn òbí tẹ̀ ń dárúkọ yẹn nìkan ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìlú táwa wà anywhere tó bá dé ni ibi dàbí state kan ní Lagos ní gbogbo òfúnla Nàìjíríà ní ká sọ pé ká fi wé dẹ̀dẹ̀ bí Lagos state. Ẹ sọ fún mi ṣé tẹ bá ní gbogbo Lagos state ṣẹlẹ̀ rírù kan báyìí kò síbi tẹ́ ẹ rìn nílùú tá a wà yìí tẹ́ ẹ ní rí ibi tó dáa. Àwọn ọ̀nà ni o bíríìjì ni o ilé ni o ṣùgbọ́n ẹ̀yin náà ṣáà ń rí báyìí ẹ rí bó ṣe ń lọ everybody ń lọ ẹ̀ normal tram ń lọ everything ń lọ. Ìdí nìyẹn. Yín fẹ́ kí fídíò yìí gùn jù ẹ jẹ́ bá mi share pé ẹ ní bàbá mọ́ o ẹ mọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ní bàbá o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní bàbá kankan mọ́. Ṣé rí gbogbo àwọn tó ń darí yín ẹ máa rí pé àwọn ọ̀jọ̀gbọ́n wà nílùú yẹn wọ́n kàn ń wò wọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ni nítorí àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ wọ́n ní mímọ̀ wọ́n dẹ̀ rí pé orí burúkú yín ò lè bá wọn kò sí ètò kàn wọ́n. Wọ́n mọ̀ pé tí wọ́n bá bá yín sọ ẹ̀ ní gbọ́ àwọn dà yín nù ni. Ẹ wá já àwọn Fúlàní kan mọ̀ control yín àwọn Mùsùlùmí kan mọ̀ control yín gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì kan ẹ̀ dákẹ́. Ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ ọ̀rọ̀ kan last time nípa ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ ló tún débẹ̀ ń sìn. Mo sọ fún yín pé tẹ bá ti rí nǹkan tí Nàìjà tí wọn ò rí nǹkan kan ṣe sí lórí tó jẹ́ pé wọ́n ń wádìí ẹ̀ wọ́n ní wọn ò mọ bó ṣe rí kẹ́tì mọ̀ pé ọwọ́ àwọn olórí burúkú àgbà òfò wà nídìí ẹ̀ nìyẹn. Èmi sọ bẹ́ẹ̀ ń jọ́ kínní àná. Ibẹ̀ rí Fáwọyì àbíkú lórúkọ ẹ̀ tó ń jà fún Mohbad tó ń jà fún justice of Mohbad. Ó pariwo ń sìn ó ní wọ́n ń lépa ẹ̀mí òun torí nǹkan tó ń jà fún. Tèbí èmi yìí ti sọ fún yín tẹ́lẹ̀ ṣé mo bá yín gbénu fúnra Nàìjíríà bọ́ tí a wá tẹ́ láàlọ́ ọpọlọ yìí ọpọlọ wa gan tún fẹ́ ju ti yín gan lọ. Nítorí ẹ̀ mo sọ fún yín pé ẹ lè rí justice fún Mohbad nítorí pé kíni àwọn tó wà ń díẹ̀ wọ́n ju yín lọ àwọn olórí burúkú ló wà ní díẹ̀. Ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà àwọn tó ṣe iṣẹ́ yẹn ọmọ olórí burúkú yìí ni wọ́n. Ẹ̀rí tẹ bá ti ń pè lọ́mọ ìjọba ẹ ti mọ̀ pé nǹkan tó bá ti ṣàṣe pé ni wọn ò ní tú díẹ̀ wò. Ìdí nìyẹn ọmọ àwọn olórí burúkú ni wọ́n ẹ lè rí justice for anywhere bó ṣe jẹ́ nìyẹn. Àfi tí ẹnìyẹn bá ṣàṣìṣe tó gbèsè ẹ̀ràn tó lóun ń ṣọmọ ìjọba mọ́ tó wá sọ pé kí lẹ lè ṣe tó fẹ́ mọ tákò ẹ̀ wọ́n á tó àṣírí ẹ̀gbà ẹ̀ máa gbọ́ gba ẹ̀ lè máa ṣe wá ráṣírí àmọ́ tó ṣì wà lóyà sí wọn báyìí ẹ̀ lè ráṣírí kankan bó ṣe jẹ́ nìyẹn. Chief Sunday Igboho ẹ̀yin lè mẹ́rin bá sọ̀rọ̀ once tí ẹ ti jẹ́ Christian tí ẹ ń ṣe Muslim bàbá Ládọjà ó ń ṣe bàbá yín àṣírí lèmi gé fún yín bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà nínú agitator pátápátá tẹ́ jẹ́ Yorùbá nation àwọn Mùsùlùmí lọ́ọ̀tá yín àwọn náà ò lè jẹ́ kán bọ́ sí ọ̀tá ni wọ́n dẹ̀ ṣe máa lépa yín wọ́n á mú páàsì yín lẹ̀. Àwọn olórí burúkú ni àwọn tó ń darí Mùsùlùmí olórí burúkú ni àwọn olórí wọn. Ẹ̀rí tẹ́ mọ̀ pé bàbá Agége yìí sọ̀rọ̀ ó máa ń takò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tòun náà níbi tó lè sọ̀rọ̀ lọ bọ̀ tíṣẹ́ rí àwọn yẹn àwọn ń sọ wọ́n mọ̀ pé kò dá gbogbo nǹkan tó ń gbé wáyé ó máa dá wàhálà lẹ̀ bọ̀ ṣé wọ́n gbọ́ sí wọn lẹ́nu wọn ò lè gbọ́ sí wọn lẹ́nu nítorí bàbá Lágége ni mòdírù tẹ̀ ń wò yẹn òun nìkan láàrin ọ̀pọ̀ èèyàn ni kí lè á fẹ́ rò pòfẹ́sọ̀ tán fẹ́ gbọ́.
ẹ̀rí ẹ̀yin náà wo Olúwo yẹn gbogbo wọn yẹn àwọn lẹ́nu wọn láṣẹ ju bàbá Mòdérò lọ àwọn tó ti ń bá Ṣètánì of Sokoto rìn bàbá Mòdérò tẹ̀lé Ṣètánì of Sokoto tó ẹ̀pọ̀ náà tẹ̀lé ni òun náà ó máa tẹ̀lé wọn ní ọ̀rọ̀ kan náà ní àjọmọ́ sọ but bàbá ò yà sí wọn ẹni tó dẹ̀ láṣẹ ni Mòdérò of Sokoto òun ló lórí gbogbo mùsùlùmí yín bó ṣe jẹ́ nìyẹn àwa ti sọ tiwa bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn mọ́ gbọ́ ó di gbà kan náà àwa ti sọ tiwa Yorùbá nation làwa ń jà fún ìran mi lèmi ń jà fún bẹ́ẹ̀ bá dẹ̀ jà nísìnyí ìyá ẹ máa jẹ yín kò sí wàhálà ẹ jẹ olódò dẹ̀yìn kú ọ̀nbẹ bàbá ò ní nǹkan tó fẹ́ ọ̀fà yín owó lòún bá wá ẹ máa rí wọn á tún yáwó láìpẹ́ wọn á tún pẹ́ mọ́ra wọn lọ́wọ́ ni nítorí ẹ̀mí mi sọ pé olórí burúkú ní gbogbo wọn Fáyọ̀ṣẹ́ dẹ̀ ti wá sọ ní gbogbo yín ti ya wèrè ńlú yẹn dàbí pé àwọn òdìjọ́ ń dààmú everybody ń bẹ̀ yẹn kò parọ́ táwọn ọdẹ bá ti ń dààmú irú àwọn ọmọ bàbá Ọbásanjọ́ ó di dandan tí kò ní dààmú bàbá Tinubu náà àmọ́ òde ń dààmú gbogbo àwọn sínétọ̀ yín ẹ̀rí Wike gbogbo pátápátá ẹ̀rí ẹwà àwọn olórí burúkú tó kọ́ kó mẹ́ńjọ́ kìnnà àwọn Lai Muhammed ibo náà wà lónìí olórí burúkú gbogbo wọn tẹ́ bá ń gbọ́ olórí burúkú somebody ẹ wo ẹ má jẹun gbàsíkò yín ẹ bá mi ṣe àì èmi ọmọ yín náà ni Payam Official ó dìgbà kan náà.